Àwọn èèyàn gbàgbọ́ ṣáájú lójúlé tàbí Thomas ìrìnàjò ẹni tó ń bẹ lẹ́gbọ̀n rẹ̀ fọ́ lé ó yà sọ fún un pé bó fẹ́ bó kàn ní inú ọdún tààrà yìí kọ́ ṣàkàrà inú ọdún tààrà yìí kọ́ ṣàkàrà lójú ọmọ nílé bàbá rẹ̀ ó sì lójú ọmọ nílé bàbá rẹ̀ ó gbé ayẹyẹ sí ẹ ó sì bá bẹ̀rù ìyẹn ní ẹwà ayé olùṣayé ayẹyẹ.
tó ní pátápátá o máa fi wọ́n ṣe bàtà ní wàá máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ báyìí. Ṣé ká kọ́kọ́ kọrin ẹ̀fẹ́ náà? Ọ̀gá ìmọ̀ lọ. Sọ fún wọn pé kárí àríwá kárí àríwá òkè rí bí ìkúta kárí àríwá kárí àríwá.